Ǹjẹ́ a tún kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ ti láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ múròyìn wá lájẹ́ ọbalẹ̀ bí nǹkan ṣe lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ojú tẹ fún òwò ojú náà ní fọ etí tẹ fún gbọ́wọ́ etí náà ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí náà látúnṣe bẹ́ẹ̀ gbálẹ̀ gbòde tá a mú aṣojú mọ́ máwòrán àtẹ́tí ìgbọ́ ẹ̀yìn tẹ̀ jẹ́ olólùfẹ́ mi nígbà tí orúkọ oníròyìn tí ò yí padà àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi jẹ́ ẹ já wo kókó tí ń bẹ́ẹ̀ nù ròyìn bí ìṣe wa ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Bàbá ẹ má sunkún mọ́ bí aròbó ẹ tẹ̀síwájú nínú ìrìn àjò ayé yín iléeṣẹ́ ààrẹ ló fún El-Rufai lésì ọ̀rọ̀ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ mínísítà èyí tó dogun. Èmi ò sọ fẹ́nikẹ́ni pé mo fẹ́ díje sípò ààrẹ lọ́dún 2031 o Nuhu Ribadu òun ló ṣe àlàyé ọ̀rọ̀ látàrí olórí ọ̀dọ́ ẹgbẹ́ Afẹ́nifẹ́re tó ń bẹ ní àhámọ́ àwọn ajínigbé báyìí gbajúgbajà tiktoker kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ C-King ló ti ké sí àwọn agbófinró láti lo gbogbo agbára àti irinṣẹ́ wọn tó fi máa ń gbé àwọn ènìyàn tá bá sọ̀rọ̀ nípa wọn lórí ayélujára láti lọ́ọ́ fi dóòlà ẹni tó jẹ́ olórí ọ̀dọ́ náà. Ìjàmbá iná tó ṣẹ́yọ mọ́júmọ́ ní ọjà ńlá ìpínlẹ̀ Èkó ló ti bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá olówó iyebíye jẹ́ báyìí. Kò dín ní ènìyàn méjì nínú àwọn àgbẹ̀ tó ti jáde láyé ní inú ìkọlù táwọn Fúlàní èyí tí wọ́n ṣe sí wọn ní ìpínlẹ̀ Èdó nígbà tá tó ṣekú pa ẹni tó jẹ́ olórí àwọn fìjìláńtẹ́ ní ìpínlẹ̀ náà. Ní ìpínlẹ̀ Bauchi ìyàwó ló ṣe bẹ́ẹ̀ tó gún ọkọ rẹ̀ lọ́bẹ pa látàrí èdè àìyedè tó bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì náà. Ìròyìn náà rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Bàbá ẹ sinmi ẹkún sunsun àní ẹ dákẹ́ sunsun kún bí aròbó ẹ tẹ̀síwájú nínú ìrìn àjò ayé yín iléeṣẹ́ ààrẹ ló fún El-Rufai ló gbà á nímọ̀ràn lórí ọ̀rọ̀ mínísítà èyí tó dogun láàrin wọn. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ nínú fídíò kan èyí tí ó wáyé ní iléeṣẹ́ móhùnmáwòrán Channel níbi tí olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti ìlànà àtẹ̀lé Báyọ̀ Ọ̀nànúgà ètò sọ lórí Channel náà lénìí ibi tó ti ń ṣe àlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sùn èyí tí El-Rufai tó fi kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu tẹ́ ẹ̀ bá gbàgbé Nasiru El-Rufai tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna òun láti mú ìròyìn rẹ̀ wá níbi tó ti ṣe ní àlàyé pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló yọ ọwọ́ kílàńkò òun kúrò lára àwọn tó yẹ kó jẹ́ mínísítà ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní kì í ṣe lé ìgbìmọ̀ asòfin àgbà kankan o gba ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló ṣiṣẹ́ ọ̀hún nígbà tí Báyọ̀ Ọ̀nànúgà tí ó mọ̀ ṣe àlàyé ọ̀rọ̀ ó ní tàbá ní káwọ́ lóòótọ́ gẹ́gẹ́ bí ìjọmọ ènìyàn ó ní ọ̀rọ̀ náà yóò dùn El-Rufai gidigidi ó ní òun sì káàánú rẹ̀ kódà ó dùn mí jọjọ pẹ̀lú bí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bó ṣe ṣẹlẹ̀ sí El-Rufai ó ní ṣùgbọ́n ní tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kò yẹ kí El-Rufai tún máa sunkún bí aròbó tí wọ́n gba mílíkì lọ́wọ́ rẹ̀ ó ní níṣẹ́ ló yẹ kó pẹ́ kí ó bẹ̀rẹ̀ ìgbésẹ̀ tuntun kó sì gbájúmọ́ ọ̀nà míì kó kúrò lórí àhesọ àti àtẹnumọ́rọ̀ èyí tí ó ń sọ yìí. Báyọ̀ Ọ̀nànúgà òun ló gba ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna náà ló gbà nímọ̀ràn nínú fídíò táwọn ṣe àfihàn rẹ̀ fún yín láìpẹ́. Quickly looks like is no longer an ally. What is happening with former governor of Kaduna State Nasir El-Rufai? I mean, he's granted an interview very recently where he's talked about how he was rejected at the National Assembly, and he says that it wasn't the National Assembly that rejected him; it was the president. Well, I think as a person, I think I will pity former governor of Kaduna State, Malam Nasir El-Rufai. Pity. It feels odd that he was not made a minister. But I think it's a long time now. The ministers came in August 2023. I think it's time for him to move on. You cannot continue to behave like a child, as if somebody stole your bread and things like that, and then you are crying over a spilt milk, as we say. It's natural for him to feel hurt. It's natural for him to feel bad that he's been excluded. And I think as the president acknowledged in the recent birthday tribute to him, Nasiru actually
helped a lot in installing President Tinubu. And if he's not there, it doesn't mean that he must bring down the roof. No, but clearly something has gone wrong in their relationship. What has happened? The president has not had the most stake against Nasiru. I said Nasiru feels naturally hot that he has been excluded. And that's why he's going about everywhere campaigning against the president and so on. It shows a man who resented being left out of the moving train, and he will not let go. But my advice to him, as a brother, as a former governor, should just appeal to him that he should forget it. He should, if he's not made a minister, he's been in public service since 1999. You think this is about him being made a minister? Do you think this is about him being made a minister? I think it started from there. The hurt came from there. Yes. But father was not made a minister. That's why you can see what he's been saying. Even yesterday, in an interview with Arise TV, he made mention of this, saying that it was the president that blocked him and things like that. But clearly, he is also dissatisfied with how the government has been run, as are many Nigerians. I think that's his own opinion. Whatever opinion he has about government is personal to him. It does not. It may not. To me, it doesn't reflect reality. This government inherited a lot of problems, and if you look at the figures and everything what we are witnessing, things are getting better. We are certainly not where we were in 2023. This government, this administration, has done a lot of things to re-engineer the economy, and we are seeing the figures. We are seeing the positive figures. We are seeing inflation coming down. We are seeing our foreign exchange reserve growing. We are seeing so many positive things. We're seeing inflation coming down because inflation numbers, I mean, the GDP was rebased. Èmi ò sọ fẹ́ni kankan pé mo fẹ́ díje sípò ààrẹ lọ́dún 2031. Nuhu Ribadu òun ló ṣe àlàyé ọ̀rọ̀. Ẹni tó jẹ́ olùdámọ̀ràn fún ìjọba àpapọ̀ lórí ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà, Nuhu Ribadu òní ó mọ̀ ti ṣe àlàyé lójú òpó ayélujára X rẹ̀ níbi tó kọ ọ̀rọ̀ náà sí lẹ́yìn awuyewuye àti ọ̀rọ̀ tí El-Rufai tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna tó sọ lórí Arise TV lánàá òde yìí, níbi tó ti sọ dímọ̀ wípé Nuhu Ribadu àti ẹ̀ tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kaduna báyìí Uba Sani òní wọ́n jọ ní àjọṣepọ̀ àti ìfọwọ́ṣe ọwọ́pọ̀ láti díje sí ipò ààrẹ lọ́dún 2031 nígbà tí Nuhu Ribadu tó ní gbogbo ọ̀rọ̀ náà tó ti dé etí ìgbọ́ òun, ó ní tí òun kò bá sọ̀rọ̀ níṣe ni yóò dàbí nǹkan yóò sì kù díẹ̀ káàtó. Ó ní òun kò bá El-Rufai jà o, bẹ́ẹ̀ ni òun kò bínú sí El-Rufai látàrí àjọṣepọ̀ àwọn tó ti wà látẹ̀yìnwá àti ìjẹ́mọ̀lẹ́bí tó ń bẹ láàrin àwọn. Ó ní fún ìdí èyí òun kàn ní láti ṣe àlàyé ọ̀rọ̀ fún Nasiru El-Rufai lórí àfisùn àti àfikàn tó fi kan òun nípa pé òun fẹ́ díje sí ipò ààrẹ lọ́dún 2031. Ó ní gbogbo àwọn àlàyé èyí tí El-Rufai ṣe nígbà tí Nuhu Ribadu tó ń ṣe àlàyé wípé ihun tí òun gbájúmọ́ ó ní bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò ṣe bẹ́ẹ̀ ní àṣeyọrí tó péye lórí ètò tó ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà, àti pé ọ́fíìsì tí wọ́n fi òun sí bó yóò ṣe jẹ́ aláṣeyọrí òun ló bọ̀ òun, kò sì sí lọ́kàn òun, bẹ́ẹ̀ ni òun kò ṣetán láti díje sí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2031. Ó ní òun kò ráàyè jà, bẹ́ẹ̀ lòun kò ráàyè gbólóhùn asọ̀ láàrin òun àti El-Rufai torí pé òun mọ tó ń ṣe, òun sì gbájúmọ́ iṣẹ́ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó yàn fún òun ní orílẹ̀-èdè Nàìjíríà ni. Látàrí olórí ọ̀dọ́ ẹgbẹ́ Afẹ́nifẹ́re tó ń bẹ ní àhámọ́ àwọn ajínigbé, gbajúgbajà tiktoker tí orúkọ rẹ̀ ń jẹ́ C-King, wọn ló ti ké sí iléeṣẹ́ agbófinró ní orílẹ̀-èdè Nàìjíríà, iléeṣẹ́ ọlọ́pàá, láti ṣe gbogbo ipá àti agbára wọn kí wọ́n fi gba ẹni tó jẹ́ olórí ọ̀dọ́ náà kalẹ̀ kúrò ní àkàtà wọn. Arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Olúmídé Ògúnsanwó tó jẹ́ gbajúgbajà tí máa ń lo orí ìkànnì TikTok láti fi ṣe ọ̀rọ̀
èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ C-King ó ní ó ti fi òun náà léde nínú fídíò kan tó fi léde síta níbi tó ti pe iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí wípé gbogbo ọ̀nà àti agbára tẹ́ máa ń lò tó fi mọ́ àwọn irinṣẹ́ tẹ́ máa ń lò láti fi gbé gbogbo àwọn orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bá sọ̀rọ̀ sí yín àbí wọ́n tako ntẹ́ ń ṣe tí ò dáa tẹ́ fi mọ́ lọ rè ká wọn mọ́lé ó ní ẹ̀ ṣe lo gbogbo àwọn irinṣẹ́ yìí láti lọ́ọ́ fi ṣe ìkọlù sáwọn ajínigbé èyí tí wọ́n jẹ́ ọmọọba Ẹniọlá Ọ̀jájúni tó jẹ́ olórí ọ̀dọ́ fún ẹgbẹ́ Afẹ́nifẹ́re ní orílẹ̀-èdè Nàìjíríà ẹgbẹ́ olórí ọ̀dọ́ ọ̀hún ó ní ó ti wà ní àhámọ́ àwọn ajínigbé náà láti bí ọ̀sẹ̀ kan báyìí nílò tí wọ́n bèrè fún 100 mílíọ̀nù náírà níbi tó ti ṣe àfihàn fídíò kan tó fi léde síta níbi tó ti ń bẹ̀bẹ̀ wípé ẹ mọ̀ dákun ẹ dábọ̀ ẹ dìde ṣùgbà mi kẹ́ ẹ ràn mí lọ́wọ́ owó yìí ò kéré ìbá ṣe 100 náírà kó ṣe 2,000 náírà ẹ dákun ẹ dáwọ́ ìjọ ẹ jẹ́ kó pé torí pọ́n ti ń dúnkokò mọ́ òun láti ṣekú pa òun nínú fídíò náà ibẹ̀ náà ti ṣe àfihàn bí àwọn ajínigbé náà ṣe gbé ìbọn kọ́ arákùnrin ọ̀hún tán gbé súnmọ́ pẹ́kípẹ́kí wípé tí kò bá ti rí owó náà tí ò bá rí san àwọn yóò gbẹ̀mí rẹ̀ èyí tó wá mú kí Olúmídé Ògúnsanwó tí ọ̀pọ̀ mọ̀ sí C-King tó wá ṣe bẹ́ẹ̀ fi ohùn náà léde sí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wípé sẹ́ẹ̀kàn ya ẹni tá a fi jẹ́ oyè àwòdì tí ò lè gbádìẹ tí wọ́n ń dúnkokò mọ́ àwọn ẹni tí wọn ò ní agbára ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní fún ìdí èyí gbogbo oníṣẹ́ tẹ̀ máa ń lò láti fi lè fi páńpẹ́ òfin gbé àwọn ènìyàn tó bá sọ̀rọ̀ takò yín ẹ lò ó kẹ́ fi dóòlà ẹ̀mí ọmọọba Ẹniọlá Ọ̀jájúni kúrò látìmọ́lé àwọn ajínigbé náà. This is one of the Yoruba youth leader being kidnapped, pleading for his life, begging Nigerians that they should help him. Kidnappers, so please, Nigeria police, these are the people you should be tracking down. All this your cyber bullying, cyber stalking that you are tracking down, they are tracking people that are speaking the truth. Sharp, you don't track person wey dey abuse IG, person wey dey abuse na don't track am down. Person wey dey do, they will say cyber bullying, cyber clinic. These are the people you are supposed to be tracking. These are the people that are bullying the cyberspace. Now, imagine kidnappers posting. They will post online. You cannot track them. These are the people you are supposed to be tracking. Now then go they bully the cyberspace. They are the one doing cyber bullying. Track them down. That tools wey una take dey track people wey dey speak online, wey go abuse person girlfriend, wey na use it to track kidnappers. Thank you. Ìjàmbá iná tó ṣẹyọ mọ́júmọ́ ní ọjà ńlá ní ìpínlẹ̀ Èkó ti bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ báyìí ní ọjà ńlá kan tí wọ́n pè ní ọjà Aládìípọ̀ Owódé Onírin tí ń ṣe ìpínlẹ̀ Èkó ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti wáyé pẹ̀lú bí ìròyìn náà ṣe ń tẹ̀ wá lọ pé ní nǹkan bí dédé aago kan òru mọ́júmọ́ ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó wáyé ní ilé ìtajà ńlá ọ̀hún níbi tó ti ń ta páàtì ọkọ̀ títọ́ ọ̀kadà àti àwọn nǹkan olówó iyebíye míì àjọ panápaná ní ìpínlẹ̀ Èkó èyí tí ẹni tó jẹ́ Margaret Adéṣeyẹ tó jẹ́ adarí fún àjọ ọ̀hún ní ìpínlẹ̀ náà tó lu àwọn àjọ náà ní ọ̀gọ̀ ẹnu lórí bá ṣe tètè pa kìtì mọ́lẹ̀ láti fi òpin sí jíjó iná ilé ọjà náà èyí tí ń jó nílé tí wọ́n ní ilé ọjà tó bẹ̀rẹ̀ láti aago kan òru ó ní wọ́n rí iná rẹ̀ pa ní nǹkan bí dédé aago 5 kù fẹ̀rẹ̀ kí ó lù mọ́júmọ́ ó wá lu àwọn iléeṣẹ́ panápaná ọ̀hún lọ́gọ̀ ẹnu èyí tí ẹ̀ka wọn bẹ ní agbègbè tó pè ní Ìsọlọ̀ Bọ́ládé àti Aláùsá ó ní adúpẹ́ wípé wọ́n tètè ṣe iṣẹ́ wọn bí iṣẹ́ láti lè má jẹ́ kí ààyè wà fún ikú ẹnikẹ́ni nínú ìjàmbá iná ọ̀hún èyí tí ó wáyé ní ìpínlẹ̀ Èkó ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ dúkìá òun ló ṣe bẹ́ẹ̀ tó bá ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná náà tó bá lọ.
kò dín ní ènìyàn méjì nínú àwọn àgbẹ̀ tí wọ́n ti jáde láyé báyìí nínú ìkọlù táwọn Fúlàní tán ṣe sí wọn ní ìpínlẹ̀ Edo lágbègbè tí wọ́n pè ní Òpèpè ìjọba ìbílẹ̀ ìlà oòrùn Estaco ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti wáyé pẹ̀lú bí ìròyìn náà ṣe ń tẹ̀ wá lọ́wọ́ pé àwọn Fúlàní darandaran náà ṣe ìkọlù sáwọn àgbẹ̀ méjì tán jẹ́ olóko tán sì ṣekú pa wọ́n ní ìpakúpa níbi tá a ti rí Barthélemy Philip Ebo àti Christopher Bello tí wọ́n ní wọ́n ṣe ìkọlù sí àwọn ènìyàn náà ẹni tó jẹ́ alukoro ní iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Edo Moses Yamu ó ṣe àlàyé náà tó sì fi ìdí rẹ̀ múlẹ̀ pé àwọn gba ìpè láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ olórí agbègbè ọ̀hún wípé àwọn Fúlàní darandaran wọ́n ṣe ìkọlù sáwọn ènìyàn wọn méjì níbi tí wọ́n ti dárúkọ Christopher àti Philip yìí wọ́n sì ṣe àbẹ̀wò síbi tí àwọn ènìyàn náà wà nínú oko tí wọ́n pa wọ́n sí wọ́n ní wọ́n ṣá wọn ní ìṣàkúṣà tán sì rí ojú ọgbẹ́ àdá ní ara wọn èyí tó ṣe àfihàn pé àwọn Fúlàní darandaran náà ó ní wọ́n sọ di mọ̀ pé wọ́n ṣe iṣẹ́ láabi ọwọ́ wọn bákan náà ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló tún wáyé ní ìpínlẹ̀ Edo lágbègbè tó pè ní Era ìjọba ìbílẹ̀ ìlà oòrùn Ọ̀wáhùn ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ bí mọ̀ wípé ẹni tó jẹ́ olórí àwọn fijilantẹ́ tí ń ṣe ọlọ́dẹ ìbílẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ètò orúkọ rẹ̀ ní Ògèdèǹgbé Victor ó ní àwọn Fúlàní náà ti ṣekú pa tó sì ti rán lọ sí àjò àrèmábọ̀ báyìí nígbà tí ìbẹ̀rùbojo tó ti gba ọkàn àwọn olùgbé agbègbè náà tó ti ń bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ tó sì ń tẹ̀ sókè tán fòókè lọ rajà látàrí ìkọlù àwọn Fúlàní tó ti mú ẹ̀mí ènìyàn mẹ́ta lọ láàrin ọjọ́ méjì síra wọn gẹ́gẹ́ bá ṣe sọ di mọ̀ wípé ẹni tó jẹ́ Ògèdèǹgbé Victor yìí ó ní ó jẹ́ olóko tó sì tún jẹ́ olórí fún àwọn fijilantẹ́ ní ìpínlẹ̀ náà èyí tí wọ́n ní kò fi àyè sílẹ̀ fáwọn Fúlàní rárá láti ṣọṣẹ́ láti ìgbà ìwà kó tó di wípé wọ́n padà wá jí gbé báyìí tó sì lọ ṣekú pa nínú oko kan tó wà ní agbègbè tó pè ní Era yìí tí ń ṣe ìjọba ìbílẹ̀ ìlà oòrùn Ọ̀wáhùn ní ìpínlẹ̀ Edo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ó ní ó dá ìbẹ̀rù sáwọn olùgbé agbègbè náà ní àyà nílò tí wọ́n sọ mọ̀ pé ẹ̀mí àwọn òbò nígbà tí wọ́n ti ṣekú pa ẹni tó jẹ́ olórí àwọn báyìí gbóò ní ti àwọn tó kù ó ṣe wá jẹ tó ń kálukú sì ti ń bẹ́ ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ júbà ìhòòrò kúrò ní inú ìlú báyìí. ní ìpínlẹ̀ Bauchi ó ní mo ṣe bẹ́ẹ̀ tẹ ọkọ̀ létí lọ ìyàwó ló ṣe bẹ́ẹ̀ tó gún ọkọ rẹ̀ lọ́bẹ pa látàrí èdè àìyedè tó wáyé láàrin àwọn méjèèjì ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Bauchi Ahmed Wakil ó máa fi ìdí ìròyìn náà tó fi léde síta ó ní ní abúlé kan tó pè ní Nadabo ìjọba ìbílẹ̀ Tafawa Balewa ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bí abilékọ tó jẹ́ ẹni ọdún márùndínlọ́gbọ̀n bó ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa ọkọ rẹ̀ látàrí pogun ní ọ̀bẹ ní ìgúnkùngún ní tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ó ní wọ́n sọ bímọ wípé ẹni tó jẹ́ ìyàwó yìí ó ti bímọ tẹ́lẹ̀ sí ilé ọkọ kan kó tó kó kúrò ní ilé ọkọ òun èyí tó sì wá kó padà wá sí ọ̀dọ̀ ọkọ tuntun tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ lẹ́ni tí arábìnrin náà tó ṣekú pa wọn ní èdè àìyedè tó bẹ́ sílẹ̀ ọ̀hún ó dá lórí ọ̀rọ̀ ọmọ wọn náà èyí tí wọn kò tí ì mọ ibi tí yóò dúró sí nínú ètí wọn ní ọkọ náà fi àyè sílẹ̀ bíi pé kí àwọn jọ máa gbé papọ̀ èyí tó bí wàhálà láàrin àwọn méjì tó fi mú kí ìyàwó ọ̀hún kó lọ rè mú ọ̀bẹ ní inú ilé ìdáná tó sì bẹ̀rẹ̀ sí ní gún ọkọ rẹ̀ títí tí ẹ̀mí fi bọ́ ní ara rẹ̀ Ahmed Wakil ó ní ó ti wà ní gbàgà àtìmọ́lé báyìí tí ń ṣe ìrànlọ́wọ́ fáwọn lórí ìwádìí ọ̀rọ̀ náà táwọn yóò sì kọjú rẹ̀ sílé ẹjọ́ láìpẹ́. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún mú aṣojú mọ́ máwòrán àti ti ìgbọ́ ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ wa náà ní àyànfẹ́ Elédùmarè títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì àrólé baba 1010 TV 2 tá a wọ̀ yìí ó kọ́ mi ò ní yípadà ikú àtàárọ̀ ẹ̀kúṣẹ́ lẹ́nìí. That's what I call friend. Ubasani is not my friend. Nuribadu is not my friend. They were my friends at some point, but not anymore. Okay? As to what is happening in Kaduna, I don't comment on any job that I walked away from. I left BPE 22 years ago. I only went there to interview the DG for my PhD something, and then they came and interviewed me when they were doing a review of the privatization program.